Ibẹ̀ òní ọjọ́ kẹrin oṣù kẹfà 2026 àkọ́kọ́ ní bí ìjọba àpapọ̀ ṣe fi ọ̀rọ̀ léde wípé iye tí wọ́n san padà lórí owó gbèsè tí wọ́n jẹ èyí tí wọ́n fi sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ta mẹ́wàá náírà àlékún ẹgbẹ̀lẹ́gbẹ̀ta méjì ní ó kún owó tí wọ́n san lọ́dún 2025. Ìyẹn ni pé owó tí wọ́n yá lábẹ́nú àti lókè òkun tó yẹ kí wọ́n san padà lásìkò àlékún ẹgbẹ̀lẹ́gbẹ̀ta méjì náírà ló tún gorí ẹ̀ lọ́dún tó kọjá. Àjọ tí ó wà fún àjọṣe òwò nílẹ̀ Áfíríkà tí wọ́n pè ní AfCFTA wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n fẹ́ dábàá ẹgbẹ̀lẹ́gbèjì méje dọ́là owó fún àtúnṣe ẹ̀ka ìrìnàjò òfurufú àti ètò ìlera káàkiri ilẹ̀ Áfíríkà pẹ̀lú àjọṣe báńkì àpapọ̀ ilẹ̀ Áfíríkà, ìyẹn báńkì tó wà fún ìdàgbàsókè ilẹ̀ Áfíríkà. Lákòótán èyí tí ó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ṣe kó ọjà wọlé látòkè òkun lọ́dún yìí, nǹkan bí ẹgbẹ̀lẹ́gbèjì méjì tó ń dó ẹ̀ta ẹ̀rin dọ́là ní owó táwọn èèyàn ní Nàìjíríà tí wọ́n fi kó oúnjẹ wọlé ní ọdún 2025 gẹ́gẹ́ bí àbọ̀ ìwádìí ṣe rí. Èyí tó tún jẹ́ àlékún irú ẹ̀ ni bí ilé ìgbìmọ̀ aṣòfin ṣe ń gbìyànjú láti rí dájú pé wọ́n ṣe àgbékalẹ̀ òfin àjọ ọlọ́pàá tìpínlẹ̀ kí wọ́n lè bójútó bí ètò ààbò yóò ṣe wà lẹ́sẹ̀kùkú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n yóò sì mójútó ọ̀rọ̀ ìjínigbé tó di gbọmọgbọmọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Iye tí ó bá ná wọn ìyẹn di ọ̀rọ̀ ọjọ́ mi. Ibẹ̀ òní fún tòní ò jù bẹ́ẹ̀ lọ.